Is this woman kan mọ́ ohun mi wọ́n wá ń pé ṣèbáwọn ti help mi láàárọ̀ mo dẹ̀ sọ fún bọ̀dá Wálé náà tó lè testify sí pé ẹni yẹn help mi pẹ̀lú foodstuff which is nǹkan tó kọ sí orí platform wọn yẹn pé tí oúnjẹ thank you bá kéré jù pé kí ẹni yẹn wá sí òkè so mo dẹ̀ fi gbogbo oúnjẹ yẹn náà bọ̀dá Wálé kó tilẹ̀ tó di pàǹtí yẹn wá pé wọ́n oúnjẹ fún mi so wọ́n wá ní pé kí ni mo fẹ́ ní ọ̀dọ̀ àwọn mo á ṣàlàyé fún wọn pé kó jọ pé owó school ni pé kó help mi pẹ̀lú owó school fees wọ́n wá ní pé ọmọ mélòó mo dẹ̀ ṣàlàyé fún wọn pé ọmọ méjì wọ́n wá ní pé èlò ní owó school wọn mo ní wọ́n jẹ 16,000 naira tẹ́lẹ̀ wọ́n dẹ̀ jẹ 46,000 naira so wọ́n wá ní èlò ní méjì jẹ máa ní pé 62,000 so ibi tó ti bá mi donate 62,000 naira yẹn mọ́mí King's mom wọ́n wá sí òkè wọ́n wá ní pé àwọn ọmọ sponsor wọn pẹ̀lú owó 2 years tí bọ̀dá Wálé náà dẹ̀ sọ lójú everybody pé wọ́n san owó 2 years ní ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ so there is one woman like that alájà àwọn náà dẹ̀ sọ pé àwọn máa sanwó 1 year bọ̀dá Wálé náà dẹ̀ sọ lọ́jọ́ yìí náà pé àwọn sanwó 1 year ṣe understand ma pé àwọn sanwó 1 year so ibi tó ti ń sọ̀rọ̀ school lọ wọ́n wá rí mọ́mì mi wọ́n wá nípa pé kí ló ṣe wọ́n lẹ́nu wọ́n á ní pẹ́nu yẹn tí ń dùn wọ́n pé ó ń wú àmọ̀kọ́ tó ń ṣe wọ́n nìyẹn náà wọ́n á ní pé kí n gbé mọ́mì lọ sí hospital general ní Ìkòròdú ìgbà tí a ti sọ̀rọ̀ lọ bọ̀dá Wálé ṣáà question mi pé ṣé mo máa ń jáde ṣé mo ṣe kinní kan mo ní bẹ́ẹ̀ ni pé mo ń jáde wọ́n ṣáà ní pé kí lọ report station tí bá ti mọ̀ pé mi ò ní máa jáde mọ́ káwọn lè ràn mí lọ́wọ́ wọ́n ṣáà ní kí n kọ ìwé mo kọ̀wé ní life lójú everybody lọ́jọ́ yìí wọ́n wá ní pé kí n mú lọ sí police station bó ti bá ti dé station ò kí n send request pé tó bá dẹ̀ ti dọ̀la ti bá mú mọ́ mi lọ sí general kí n jẹ́ káwọn mọ̀ so ìgbà tí mo wá dé police station mo send request lọ́jọ́ yẹn wọn ò gbé mi sókè mo á pò bí nítorí pé wọ́n busy ni so ìgbà tó dẹ̀ dọjọ́ kejì mo wá send tí mo mú mọ́ mi lọ sí general hospital mo wá send request sí wọn pé kán lè gbé mi sókè wọn ò dẹ̀ gbé mi mo tún wá wọ DM wọn láti sọ fún wọn wípé mo wà ní general mo dúró fún general bíi 3 hours wọn ò gbé mi sí òkè mi àti wọn mi dẹ̀ lọlé àsìgbà yẹn mo ṣáà máa send request wọn ò gbé mi so lẹ́yìn ìgbà yẹn ṣá bíi 1 week after mo wá rí tí àwọn èèyàn kan sọ̀rọ̀ wípé bọ̀dá Wálé pé wọ́n gba owó wọn help àwọn èèyàn àwọn ọ̀rẹ́ mi wá share life yẹn náà sí mi mo á ṣáà lọ síbi ibẹ̀ mo á sọ̀rọ̀ pa pé wọ́n help mi náà níbi ibẹ̀ pé bọ̀ mi ò tí ì rí ẹni tí pé 62,000 naira nìkan lọ́kàn bá mi sọ nínú owó school 3 years tí wọ́n gbà fún mi so lẹ́yìn ìgbà yẹn mo ṣáà rí pé mi ò rí péjì àwọn bọ̀dá Wálé mọ́ mi gbà pé ṣé wọ́n ti fún mi ní owó mo ní pé wọn ò fún mi lówó mo send gbogbo ẹ̀ sí mà pé ṣé wọ́n ti fún mi lówó mo ní pé wọn ò fún mi ní owó kankan pé 62,000 naira nìkan lọ́kọ̀ sanwó term àti tí mo jẹ pé òun lọ sàn woman wa náà òun dẹ̀ máa lọ mẹ́sẹ̀gì wọn so gbà tí woman wa lọ text wọn woman wa padà wá pé bóun ṣe bá wọn sọ̀rọ̀ pé wọ́n